ẹ̀yin ènìyàn wa. ẹ fún ní respect títí ẹ ẹnu ẹ kẹbi yín lọ sí igbó kó lọ jà náà èèyàn lòun ò jà mọ́ èèyàn gbàyàn jáde ẹni kó takú ẹ̀ṣẹ̀ fẹ́ kó pa ni oore wo gangan lèèyàn ṣe fún ọmọ Yorùbá tí Yorùbá rí ṣe bàbá Awólọ́wọ̀ bí bàbá Awólọ́wọ̀ ṣe bàjẹ́ tó tọ́ túnṣe tó ọmọ ẹ̀ ò jẹ́ kó joyè kankan Ọbásanjọ́ àmì Abíọ́lá bó ṣe ṣètò nínú ìlú Nàìjíríà ẹ fi ọmọ ẹ̀ sórí ipò kọ́kọ́ dí. mo kí gbogbo èèyàn ọmọ Yorùbá o mo kí pátápátá nílé àti lóko gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ orúkọ mi Ààrẹ Almaroof náà ni mò ń jẹ́ orúkọ mi ò tí ì yí padà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kan ń fò kiri àwọn èèyàn ń pè mí sí but nǹkan tí mo ṣe wò pé mi ìfẹ́ fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà ni àwọn oníkọ́mẹ́ǹtì sọnù torí tá bá sọ̀rọ̀ ọpọlọ ẹlòmíì ò gbé gbẹ́rẹ́ ọlọ́kọ̀ tó wọ́n bá ti sírú gbẹ́rẹ́ yẹn fún wọn mọ nǹkan tó máa ń sọ. mo fẹ́ come out mo fẹ́ sọ̀rọ̀ nípa most especially ọ̀rọ̀ ó ṣe òṣèlú kò ṣòṣèlú ó ṣe Sunday Igboho kò ṣe Sunday Igboho ó ṣàárẹ̀ kò ṣàárẹ̀ ṣe rí ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan fún yín ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ ta tẹ́ ń bọ̀ Sunday help situation o mo fi Ọlọ́run búra gbogbo wa yìí náà àkéré nú ayé bọ̀tá dúpẹ́ pé àgbà ti dé Ọlọ́run dẹ̀ ká iṣẹ́ burúkú máa wá lọ́wọ́ torí à ń ṣe oníṣẹ́ burúkú lóòótọ́ brother mi olóyè Sunday Igboho ó make àwọn statement kan nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ ṣẹ̀dẹ̀ mọ̀ pé kò sí bí èèyàn ṣe lè fẹ́ ṣe láyé èmi gangan fúnra mi tí bá sọ ń gbé àwọn máa gbé mi àwọn ọ̀rọ̀ kan dẹ̀ wà tó yẹ pé téèyàn bá wà ní public téèyàn bá sọ tó bá yẹ pé ó daṣọ láàrin àwọn èèyàn àwọn tó ti gbé fídíò yẹn wọn ò ní jẹ́ kó ní power láti reverse ọ̀rọ̀ yẹn mọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run this is Yorùbá Nation uniform mo fi Ọlọ́run búra ọ̀pọ̀lọpọ̀ nínú wa èmi yìí náà ni number 1 tí mo kọ́kọ́ sọ mo ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sídi ọmọ ẹlòmíì etí tó bú mi ntẹ́tí mi gbọ́ àwọn àpèbọ̀ àwọn tán lè fèsì mi dáa wá ní awitan wèrè kan ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sídi ọmọ ẹlòmíì ṣé mi dẹ̀ mọ̀ pé mi mo sọ̀rọ̀ èmi mo láòdù ẹ̀ owó yẹn ò ń ṣòwe tuntun bọ̀gbà tí mo láòdù ọ̀rọ̀ yẹn a lot of people rí mi bí ọ̀dàlẹ̀ bọ̀ èmi wá ń wòye pé nígbà tí Tinubu jẹ́ Yorùbá bàbá Bọ́lá Ahmed Tinubu olódòdẹ Your Excellency sir kí ni nǹkan tẹ́ wá fẹ́ ká ṣe èmi sọ mo ní tí Tinubu bá ti wọlé èmi máa káwọ́ sókè Yorùbá nation tó bá dẹ̀ ti tó padà tó bá bọ́ sódì kejì á bẹ̀rẹ̀ lọ títí tọ́lọ̀ máa fi fún wa ẹ̀ǹkan kọ́ ni struggle ṣe rí mo á fẹ́ correct impression a lot of people ṣe rí ọmọ Ọ̀yọ́ lèmi o Sunday náà ọmọ Ọ̀yọ́ ni o màá pè Sunday Igboho ọmọ Ọ̀yọ́ ni Sunday Igboho tí bá pè ní Sunday ní bàbá wa mo fún Sunday respect ni àwọn kan máa ń pè àwọn brother mi kan wọ́n láwọn fẹjọ́ sùn mi ò mọ nǹkan tó máa ń ṣe Yorùbá tó rí orí ẹlòmí ò pé o ìwọ tó bá gbọ́rọ̀ yẹn kò dá mo tó dárúkọ ẹ̀ Sunday Igboho ọmọ Yorùbá là wa bí Ọlọ́run ṣe tó respect wa nínú Yorùbá pọ̀ ẹni tẹ́mi bá jù lọ máa fi àpọ́nlé àgbà pọ́nlé bọ̀ mi ní pé Sunday ń bọ̀dà bẹ́ẹ̀ ni ẹni tí àdá ń sọ yìí ẹni tó gba àpọ́nlé ni bọ́n bú mi ní méjì báyìí Sunday ni máa kọ́kọ́ pè Ìgbòho ṣá ọmọ aládìkún tí kì í di tiẹ̀ láàbọ̀ tí bá wá pé àwọn kan á máa fẹjọ́ sùn àfúrẹ́dì mi kan wá ní ń pè kó máa fi respect orí yín burú kí n fi respect fún àbúrò mi mo kàn fẹ́ káwọn èèyàn mọ̀ nǹkan mo kàn fẹ́ kẹ́ mọ̀ ìyàtọ̀ tó wà nù àwa lọ́yọ̀ọ́ gbogbo tí ò bá wù kí Sunday sọ Aláàfin ò lè bínú sí Ìgbòho bàbá dẹ̀ ti dárí jìn báyìí
Tó ti yé yín. Aláàfin ò lè bínú sí Sunday Igboho. Bàbá dẹ̀ ti dáríjì. Gbogbo whatever tí ò bá wù yín kẹ́ ṣe. Can you leave that door? Leave it like that because mo like his sunlight here. Leave it like that. Aláàfin ò lè bínú sí Igboho. Ṣó ti yé yín. Tí Igboho bá sọ pé òun fẹ́ tẹ̀lé bàbá Tinubu, ẹ jọ̀ọ́ kí ló dé tá à ń ṣe bá mi ní bú yín. Ẹ̀yin kan jáde láti groupu brother mi Gani Adams, ààrẹ Gani Adams. Mo ti gbọ́ yìí náà táwọn ọmọ Gani Adams náà sọ ńgbà kan wọ́n lé mi ẹ jọ̀ọ́ tó lọ ọmọ Ọ̀yọ́ lè mi mo dẹ̀ ju ààrẹ lọ. So tí bá pè ní ààrẹ Gani Adams ẹ rí pé mo aesthetic ọ̀rọ̀ yẹn. But ẹ̀yin kan wá bọ́ta ẹ ń bú Sunday yìí pé ó ṣe sọ̀rọ̀. Leave the door like I said. Mati. Ẹ bú Sunday bó ṣe sọ̀rọ̀. But ẹ mọ̀ nǹkan tí bàbá yìí fojú wí o. Tó bá jẹ́ ẹ mọ̀ nǹkan tó fojú wí ni ẹ ní máa sọ nǹkan tẹ́ ń sọ yìí. Wàláhì. Ọ̀lẹ ni kò lè débì kan, ọ̀lẹ ni kò lè débì kan, kò lè ṣe gbá kan, kò lè ṣàwo kan. Ẹ má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́ o. Ó lùsẹ̀ ẹ̀gbọ́n, ó lùsẹ̀ ọ̀rẹ́, ó lùsẹ̀ àbúrò. Àmọ̀yàn boys don pa lórí Yorùbá nation tẹ́yìn ò mọ̀ táwa mọ̀ tó lọ ń jà nínú igbó. Mélòó nu yín ló rántí ẹ̀. So tí Sunday bá wá dúró pé bàbá Tinubu ẹ̀pọ̀ ń jáde, ìjọba aláwùsá mu, ìjọba Yorùbá wọlé, wọ́n gbà jáde ẹ tún sọ̀rọ̀. Ṣé ẹjọ́ ẹ fẹ́ kó kú sínú ibẹ̀ yẹn ni torí mi understand a lot of our ọmọ Yorùbá. Ṣé rí gbogbo ẹ̀yin Oòduà ṣé rí gbogbo ẹ̀yin Oòduà nation. Gbogbo ẹ̀yin Oòduà nation àti Yorùbá àtẹ̀yin kíni àwọn group bàbá wa Gani Adams ẹ rí pé bàbá mo pé mo mọ nǹkan tí mo ń sọ. Ẹ jẹ́ ká máa fi ọpọlọ sí gbogbo nǹkan tá bá ń ṣe. Ṣé ó ti yé yín? Ẹ jẹ́ ká máa má jẹ́ ká máa tag nǹkan tí ò bá tag nǹkan tí ò bá yẹ ká nítorí pé èmi náà fẹ́ sọ̀rọ̀, èmi náà fẹ́ káwọn èèyàn listen sí mi. Dá mi pé I should be calling Olóyè Sunday Igboho bọ̀dá. Lórí ìkànnì tẹ́ ẹ ti ń wò wá yìí, Àṣàkẹ́ TV, Àṣàkẹ́ Akọ́mọlédè, Àṣàkẹ́ bó ṣe ń lọ TV. lẹ ti rí wa tẹ́ ẹ ti máa wò wá lọ́wọ́lọ́wọ́. Ẹ bá wa pín, ẹ bá wa máa subscribe sórí YouTube channel yìí. Ẹ bá wa subscribe, ẹ má kàn máa wo fọ́nrán wa lásán. Ẹ má bá wa tẹ̀ kó gbowó kó gba nǹkan kan. Kẹ́yìn kan ṣáà ti gbọ́ wọlé kẹ́tẹ́ Subscribe. kẹ́dẹ̀ gbé ọwọ́ lé notification bell yẹn. Òun ló máa ta wá lólobó wípé Àṣàkẹ́ ti ju ètò síta o. Ẹ bá wa subscribe. Ọwọ́ tí ẹ fi ń ṣe bẹ́ẹ̀ ẹ ò ní fi gbọ́mọ sí o. Lẹ́tà ayọ̀, lẹ́tà oríire lẹ́ẹ̀ fi gbà. Ẹ má bá wa pín ètò wa, ẹ comment, ẹ tẹ̀ like, ẹ subscribe sí orí ìkànnì wa níbí Àṣàkẹ́ TV, Àṣàkẹ́ Akọ́mọlédè. Gbogbo ẹ̀ Àṣàkẹ́ tẹ́ ẹ bá ti rí àwa là ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ ṣé gan ni. I should be calling ààrẹ Gani Adams ní bọ̀dá. Ẹni téèyàn bá jù lọ nílùú títí wa, àwọn òun pè ń bọ̀dá o. Bẹ́ẹ̀ ni ẹ lè wá bí kẹ́ bú mi kó ṣe tuntun. But ẹ lè expect pé ẹ máa búyàn. Àwọn kan sọ pé èmi wà Chinese, èmi ṣe kinní kan. Number 1 ọmọ Ọ̀yọ́ ni mí. Number 2 inú ọjà Akẹ̀sán náà bí èmi sí ojú òtì mi. Ìwọ tó o bá lè ju bí tó ju òkúta lù mí tí bá ju ẹ lógúnlù tu kò tí pọ̀ jù. Èmi ò ní ṣèkà. But máa gbé ẹ ṣépè in as much tó yẹ pé gbogbo ọ̀rọ̀ ẹnu yín kò ju pé kẹ́ máa búyàn kẹ́ máa pè yẹn lọ́mọ. Ẹni Fúlàní ni mo ti accept pé Fúlàní mi. But guess what? Bọ́lá Ahmed Tinubu tí bàbá bá jáde bẹ́mi gan ṣe wáyé èmi gan ò ṣe campaign rọ́mọ́. Bẹ́mi náà ò bá rí owó báyìí mi lè ṣe campaign for anybody. Kódà ọmọ Bọ́lá Ahmed tó fẹ́ jẹ governor tí bá rò máa jáde. Ní Ìbàdàn tó bá jáde dìbò lọ ní ká dìbò fún Pẹ́ńkẹ́lẹ́ Mercy. Tó bá ti gbówó wá èmi náà jáde kẹ́ tètè gbọ́ sìn kẹ́ lè tètè mọ̀ bẹ́ẹ̀ máa bú mi. Kúṣẹ̀ máa bú mi. Àwọn brother yìí tẹ́ sanwó fún tó ń bú mi káàkiri tó sọ àwọn ìtàn tí ó mọ̀ àtàwọn nǹkan tí ó mọ̀ nípa mi tó sọ ẹ rí pé mo dákẹ́ oníkálùkù mọ̀ bí tó ń lọ. For me to reply anybody nínú kíní ìsìn wàhálà ni mi ní reply hàn torí mo mọ̀ bí tí mò ń lọ. But ẹ fi Sunday sílẹ̀ ẹ jẹ́ kó ṣe nǹkan tó wù ú. Inú ẹ̀kọ́ bí yín lọ́nu gbókó lọ jà. Àwọn ọmọ Ọ̀yọ́ gan ta sí mi wọ́n pè mí. Ṣó yẹ kí Sunday máa pèdé pé àwọn bàbá kan tilẹ̀kùn mọ́ rí. Olóyè mi ò ní sọ ní kọ̀rọ̀ gbangba ni. Olóyè Sunday Igboho ó ní láti máa stop, ó ní láti stop láti máa perú èdè yẹn. Ó fẹ́ dìjà mo pé big sister mi kan but they don't want to understand me. Àwọn èdè yẹn olóyè má pè èdè yẹn mọ́. Aláàfin is your father.
ó dà ló dá ẹ̀gbẹ̀gbẹ́ kó á dilé ọmọ sìn bẹ́ẹ̀ ni èmi ò fi bò mi ò dẹ̀ ní Sunday Oníṣẹ́ lè bá bóyá wàá tó bá gbọ́n ṣe á pè mí á ní ẹ̀gbọ́n kò sí wàhálà the man is ó ní respect gan despite ọlá owó tó fún mi ò gbìjẹ́ o tó bá ṣe nǹkan tí ò da èmi máa bú bí lójú ẹsẹ̀ ni tí gbogbo yín máa rí but ẹ fún ní respect ti tiẹ̀ ẹnu ẹ kẹ́bi yín lọ sí igbó kó lọ jà náà èèyàn lòun ò jà mọ́ èèyàn gbàyàn jáde ẹni kó tákù ẹ̀ṣẹ́ fẹ́ kọ́ pa ni oore wo gangan lèèyàn ṣe fún ọmọ Yorùbá tí Yorùbá rí ṣe bàbá Awólọ́wọ̀ bí bàbá Awólọ́wọ̀ ṣe bàjẹ́ tó tọ́ túnṣe tó ọmọ ẹ̀ ò jẹ́ kò joyè kankan Ọbásanjọ́ àmì Abíọ́lá bó ṣe ṣe tó nínú ìlú Nàìjíríà ẹ fi ọmọ ẹ̀ sórí ipò kọ́kọ́ di báyé sọ yìí kí ló ṣẹlẹ̀ ẹ máa wí ààrẹ ló bá jẹ́ o ó ti balẹ̀ Yorùbá jẹ́ o ẹ ti kọ́kọ́ kí ló ṣe yìí gan sórí yín ò ń pè ní àṣewá pé èèyàn lólórí ọba ṣe wá di pé ààrẹ ló bàjẹ́ mo sì ń bọ̀ fún yín mo kíp ọ̀rọ̀ yín ni bọ̀ ẹ fi olóyè lẹ̀ ìwọ tó bá fẹ́ fi olóyè lẹ̀ ìwọ náà kọ́ bí ẹ lọ ẹ rí pé mi bú yín kọ́ bí ẹ lọ káwọn náà lọ ogun